Ẹ káalẹ́ o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá níbikíbi tí ẹ ti ń wo fídíò yìí. Mo gbàdúrà ní orúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run. Yóò dára fún gbogbo wa. Gbogbo rògbòdìyàn tó ń lọ ní orílẹ̀-èdè yìí, ẹ̀mí wa kò ní bá rìn. Mo bẹ̀ wá ẹ dákun. Mo fẹ́ sáré ṣe fídíò kékeré yìí, mo sì fẹ́ kí gbogbo ènìyàn tó ń wo fídíò yìí, mo fẹ́ kẹ́ bá mi share rẹ̀. Torí ẹ̀mí mi ò tiẹ̀ kúrò ńbẹ̀. Ó ń ṣe mí ní dandan kí n sáà ṣe fídíò yìí láti bá gbogbo ọmọ Yorùbá nílé lóko sọ̀rọ̀. Mo ń bẹ̀ wá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bára yín jà lórí social media. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá ọba jà, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá olóyè Sunday Igboho jà. Ẹ má bára yín jà mọ́. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò gbà kẹ́ ẹ máa bára yín jà. Kò gbà kẹ́ ẹ bára yín bínú. Kò gbà kẹ́ ẹ máa fi òkò ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ ńláńlá ránṣẹ́ sí ara yín. Ẹ ṣera yín ní òṣùṣù ọwọ̀ ni. Ẹ jẹ́ ká ṣera wa ní òṣùṣù ọwọ̀ ni. Ká lè gbá gbogbo ìdọ̀tí, gbogbo òórùn tó ti wà ní ilẹ̀ Yorùbá yìí, ká lè gbá wọn dànù. Ẹ ṣera yín lọ́kan ni, ìjà ò dọ́là. Ẹ má jẹ́ kí èdè àìyedè kó da ojú ọ̀rọ̀ yìí rú. Tẹ́ bá wo àwọn aṣekúpani tó ń ṣekúpa ọmọ Yorùbá yìí, fídíò wọn mélòó òun la rí lórí social media níbi tí wọ́n ti ń bára wọn jà. Fídíò wọn mélòó la rí lórí social media níbi tí wọ́n ti ń búra wọn, níbi tí wọ́n ti ń gbéra wọn ṣépè. Ẹ̀yin ọmọ Yorùbá, ìmọ̀ràn tèmi ni pé tí ẹnìkan tó bá ṣe àṣìṣe tó ṣẹ̀ ẹnìkíní, kí ẹnìkejì rẹ̀ kó dáríjìn. Tẹ́nìkan bá ṣẹ̀ ẹnìkan, kẹ́nìkan ó dáríjìn. Ẹ jẹ́ á dáríjìn ara wa lórí ọ̀rọ̀ yìí. Ká lè bá borí ọ̀tá, kí ọ̀tá má bàa padà borí wa. Pẹ̀lú bí a ṣe ń ṣe yìí, tẹ́ bá rí fídíò kan, ẹnìkan á máa bá ẹnìkan, á máa fi èpè ránṣẹ́ sí ẹnìkan. Nígbà tí oníyẹn náà bá gbọ́, òun náà fi èpè ránṣẹ́ padà. So àwọn tí ó dàbí ẹni pé ó ń tọ àwọn èèyàn yìí lẹ́yìn, ìjà yẹn á máa di àjàràn. Èébú yẹn á máa di tiwọn náà. Nípasẹ̀ yìí, kò sí ìrẹ́pọ̀ mọ́, kò sí ìfọwọ́sowọ́pọ̀ mọ́. Báwo náà wá la ṣe fẹ́ borí ogun tá la fẹ́ borí? Báwo la ṣe fẹ́ borí àwọn ajínigbé tá la fẹ́ borí wọn? Mo rọ̀ wá ní orúkọ Ọlọ́run wa. Tó bá jẹ́ pé ní tòótọ́ ìjà òmìnira àti ìjà àlàáfíà ò là ń jà, ẹ má jẹ́ ká bára wa jà mọ́. Ẹ jẹ́ kí ọkàn ẹnìkọ̀ọ̀kan wa kó wà ní àlàáfíà. Bí ẹnìkan bá ṣe nǹkan kan, ẹ jẹ́ ká gbàgbọ́ wípé ó ṣe àṣìṣe nìyẹn. Torí kò sí ẹni tí ò lè ṣe àṣìṣe. Ká mọ́kàn kúrò ńbẹ̀, ká má bàa padà sọ àfojúsùn wa àti ìlépa wa nù. Mo bẹ̀ wá ní orúkọ Olúwa. Mo sì tún fi àsìkò yìí, mo tún fi ń rọ gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run náà. Ẹ dìde fún àdúrà gbígbà. Ẹ máa gbàdúrà fún gbogbo àwọn ọ̀dọ́ tó ti dìde lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí bí ó ṣe wà ní àlàáfíà, tí a ò ṣe ní rí ogun ajínigbé àti àwọn agbénipamọ́. Gbogbo ẹ̀yin àfáà ńláńlá, ẹ bẹ̀rẹ̀ sí ní máa gbàdúrà. Àwọn tó mọ ẹbọ, kálukú ti ń ṣẹbọ. Àwọn tó mọ òòṣà, kálukú ń ṣe òòṣà. Ẹ jẹ́ káwa ìránṣẹ́ Ọlọ́run náà ó dìde, ká ké pe Olúwa, Ọlọ́run ẹlẹ́dàá wa, ọba tó gba Ísírẹ́lì kúrò lọ́wọ́ ogun Mídíánì, kó wá gbà wá kúrò lọ́wọ́ ogun ìran Mídíánì tó dìde sí ilẹ̀ Yorùbá, kó mú wa borí gbogbo wọn. Èyí ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká ṣe. Ẹ jẹ́ á dáríjìn ara wa. Ẹni tó bá ṣẹ̀ ẹnìkan, kí tí ẹnìkíní bá ṣẹ̀ ẹnìkejì, kí ẹnìkejì kó dáríjìn ẹnìkíní tó ṣẹ̀. Ẹ má jẹ́ ká máa fi èpè ránṣẹ́ síra wa mọ́. Ẹ má jẹ́ kí èpè kó máa tàn kálẹ̀ ká máa share rẹ̀ láàrin ara wa mọ́. Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ ja ìjà òmìnira yìí ná. Ọ̀rọ̀ Yorùbá wípé ká lé ẹlẹ́yọ̀rọ̀ jìnnà ká tó wá fàbọ̀ fún adìrẹ. Tábà tí ẹ̀rẹ́ nìkan tí ò ṣe dáadáa, ẹ jẹ́ á kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ jìnnà ná. Kó tó nígbà gbogbo àlàáfíà bá jọba, ká tó wá máa yanjú gbogbo ohun tó bá yẹ ká yanjú nínú ilé. Ẹ dákun, mò ń bẹ̀ wá ni. Olóyè Sunday Igboho, ẹ má bínú mọ́. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ jàǹkànjàǹkàn tí inú ń bí nípa àṣìṣe tí àwọn kan ṣe, ẹ má fi ṣe ìbínú mọ́. Ẹ jẹ́ kí inú wa kó rọ̀. Ẹ jẹ́ ká fi yè dínú.
ká lè lé àfojúsùn wa yìí ká lè bá kó lè tó wa lọ́wọ́. Wọn ò ní borí wa o. Gbogbo àwọn ọ̀tá wa wọ̀nyí òun ló ti kún inú gbó ilẹ̀ Yorùbá lọ tán pátá. Kí Ọlọ́run àánú kó kiná bọ̀ wọ́n níbi tí wọ́n wà, kó bá wa ṣẹ́gun wọn ní àṣẹwọlẹ̀ ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share rẹ̀, ẹ jẹ́ kó tàn kálẹ̀ kí gbogbo ọmọ Yorùbá nílé lóko ká lè fi yèdínú, ká lè fọwọ́sowọ́ papọ̀, ká lè borí, ká lè mọ ibi tí à ń lọ. Ó ti dára fún wa o. Ire o.